gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a jọ sọ ní orí fóònù nípa rẹ̀ ó ṣe business èmi ni ṣolówó kéré ṣó ti yé mà so tí mo dẹ̀ sọ fún yín pé mo wà ní interest pẹ̀lú business yẹn náà nísìn èmi àti ọ̀rẹ́ mi ṣìfàdé wa lé nìyẹn ṣó ti yé so àwọn náà dẹ̀ nígbà tí mo introduce business yẹn so náà ó wà interest sí business yẹn. ọkàn yín bá mi dá business papọ̀. Why not? ìdí tí mo ṣe béèrè ni wípé àti fún yín lọ́jà kan ní problem owó rèé ọjà rèé ni. bá a ṣe wà ń bíbà owó wà lọ́wọ́ wa ń bíbà. Right? Yes. ẹ̀ ń gbé káàṣì rìn. In fact àágán múra ní dání ni. ẹ̀ ń gbé káàṣì rìn ní Nàìjíríà tá a wà ẹ́. kò sí nǹkan kan kò sí nǹkan kan. ẹ̀yin lè sọ pé kò sí nǹkan kan o. kò sí nǹkan kan. ẹ wo madam but owó lílé. káàṣì ló gbé wá. wọ́n ti ṣe transfer. madam ẹ mọ̀ pé ọ̀rọ̀ transfer lórílẹ̀‐èdè ní sí nẹ́tíwọ́ọ̀kì máa ń ṣe bálabàla. o ṣe kọjá ilé pẹ̀lú ìdájọ́ kan ní weekend. kò sí wàhálà. weekend or next week. níwọ̀n gbàgbà tó jẹ́ pé a ti ṣàlàyé wọ́n dẹ̀ ti ní kò sí wàhálà. It's problem. Ikima. Báwo ni nǹkan? O tún ti gbé fóònù yìí dání. Mo sì máa sísí fóònù yìí torí kò kí jẹ́ kó concentrate nígbà mi. Mo ń jáde. Àbọ̀ ilé ìjáde lónìí. O lè ṣọ́nà ẹ̀sẹ̀ mo ń jáde. Màá gba fóònù rẹ̀. Mo ń jáde. Owó tí mo ní mo gbé sínú lẹ́yìn. Owó chíìpù ni. Tí n bá ti jáde, ọ̀rẹ́ ẹ tó jẹ́ pé bomb shot ló máa ń wọ̀ yẹn mo fúnra sí. Má yóò wọnú lé. Ọ̀rẹ́ dáadáa lè ní náà. Lójú ti tiẹ̀ mí nígbà má jọ wọlé o tó ti bá ti dé ilé tó bá jẹ́ ṣáà ti tẹ̀ bẹ́ẹ̀. That's my mom. When I come in to buy something. No problem. Àwọn tí mo fẹ́ lọ bá wọ́n ti wà ń tà so owó tí mo ní mo fẹ́ wá gbé yìí. Tí mo ti ń bọ̀ ni. Ẹ wọlé tẹ́lẹ̀ náà. Wọlé tẹ́lẹ̀ báwo? Ẹ wọlé ẹ̀rẹ̀ sọ ẹ ní ẹ̀. Ṣé mo di méjì? Mú mi ẹ wọlé náà nìkan béèrè yín níta. Mo lè ṣe ń bọ̀ ní kí wọ́n má dàbí lọ́pọ̀lọ́ ọdún. Kí ló ṣẹlẹ̀? Tẹ́ fi wá tẹ́ ní pé owó tí ẹ ní kí n lọ ìlẹ̀pẹ̀ ẹ padà wá gbóhùn. Mú mi ẹ wá gbóhùn yẹn láwọn tán ní tiwa níta.
ọ̀sà dúdú lẹ́yẹ ayé pupa mi ní jọ̀jọ̀ lẹ́yẹ àwọn àgbààgbà ọ̀sán ikú alẹ́ àrùn owó mi mo wá gbà ó Jairu dé o. ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ madam. ẹ ti gbọ́ náà nìyẹn má tún bí bèrè. èmi ò gbọ́ kankan mi ò gbọ́ kankan. mi ò gbọ́ kankan. 10 million láì sí 10,000 naira. èdè máa ń sọ fún mi pé wọ́n wọlé wọn fi ẹgbẹ́. ó ṣe tẹ́lẹ̀ mi sọ fún yín lórí fóònù. ọlọ́run bá ń gbọ́. ẹ ń sọ fún mi pé owó tí a gbé wá ẹni wọ́n ti gbé lọ. madam madam. ẹ̀rọ òkú mi ni. ó sọ fún yín lọ́jọ́ yẹn wípé ẹ ṣe láti gbé káṣí wá bá mi nílé. wo inú ṣe ń bí èmi wọ́n ní kò mọ̀ pé báwo ẹ̀yin lẹ́dẹ̀ wá gbọ́dọ̀ mi ní ìbáyà ṣe business ó láti gbélé rí. madam Asabi. àkọ́kọ́ tí ń dẹ̀ lélẹ̀. madam Asabi. ẹ jẹ́ kí n rí before 7 days. no problem. ok. kò sí wàhálà. ṣé bówó yín ni kò sí wàhálà ẹ máa lọ. ok mo fún yín 7 days. madam ọ̀rọ̀ tẹ́ ẹ sọ fún mi lórí fóònù yẹn kò yé mi sóun ló jẹ́ kí n wá yọjú sí i. àní mo ṣe business pẹ̀lú àwọn kan ó dẹ̀ ti bu mi lọ́wọ́ wáyé wọ́n gbowó wá fún mi. àwọn dé pẹ̀lú cash wọ́n ṣe gbowó yẹn fún mi èké ẹ̀rù bà mí. ọmọ mi ni mo fi sínú ilé ìgbà tí máa padà dé mọ́mí mo rí i pé mo padà wálé mo wá gbowó ó ní ṣé mo dìgbò jì í. no you understand. bí mo ṣe jáde ọmọ yẹn wá ní pé mọ́mí bó ṣe rí mi gẹ̀rù bà ó ní mọ́mí ó ní ibo ni mo gbà wọlé mo ní ní ọ̀rọ̀ wo ló ń bá mi sọ yìí mo ẹ̀ṣẹ̀ ń bọ̀ láti ibi tí mo ti ń bọ̀ ni ó ní mo ti wọlé mo ti wá gbówó mo ní mi gbówó mo gbé ata ti jọ ń fà á tà ń di in fact mo kú tọ́lọ́jọ́ yẹn lọ́run ló yọ mí pa ẹgbẹ́ mi àtẹ̀ṣejọ́ ń dàgẹ̀ nínú ilé pé owó ni owó kọ́ wọ́n gbé ni wọ́n gbé ni ohun kan ni mo gbọ́ nínú ilé ohun yẹn bo èmi àtọmọ yẹn mọ́lẹ̀ jìnnìjìnnì bò wá ìṣẹ̀lẹ̀ pé ànílè. báwo ni ṣe gbọ́ pé báwo ni ṣe gbọ́. Jairu o èmi ni àjà Jairu o. no àṣà Jairu o Jairu o. ètè mi ò understand kẹ́lẹ́ sọ. wọ́ọ̀sì yẹn náà lèmi àtọmọ yẹn gbọ́ nínú ilé. èmi ni. Jairu ló pé bàbá sàrà ẹbí mi bàbá sàrà ẹbí mi èmi ni Jairu o. Jairu èdè wọ́n dàrú mọ́ mi lọ́wọ́ owó yẹn dẹ̀ owó yẹn ṣọmọdé owó tó tán ká sí mọ́ tẹ̀ra wa wò. Jairu. Kéèké gbà mí owó yẹn pọ̀. Jairu àbí. 3 days. 7 days. Èké ojú mi dojú ẹ o. Èké ojú mi dojú ẹ o. lọ́dà o mo sì ti mọ̀ pé nígbà tó dọ̀ rí máa rí mú. tí olúwa wàá mú kó tó pé ọjọ́ méje pẹ̀lú agbára ti ọlọ́run. inú mi ò dùn dádì. ṣebí ọlọ́run ni kò sí ẹni tí ọlọ́run dá tí kò lè mú. fún mi gbogbo tẹ bá lè ṣe fún mi gbọ́dọ̀ mọ̀ Jairu láàrin 7 days tí tẹ bá lè ti bọ́ lọ́wọ́ mi kò sọ́nà mi dádì mo ti gbìyànjú gbogbo agbára mo ti tragbó capacity mi ì rí bọ́bọ́ yìí lọ. bíbélì sọ fún wa pé pẹ̀lú olúwa ẹ̀mí rẹ̀ sì ń bẹ pẹ̀lú ipá agbára ti ọlọ́run yìí wà á mú Jairu. Jairu ló pe bọ́hùn ẹ mú èkì ẹkùn aràn bí òrè kọ́ Jairu tá a bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ láàrin ibi tá a wà yìí wòmí ọ gbẹ́sẹ̀ lókè. bàbá Jairu lágbára tó bẹ́ẹ̀. tó o bá fẹ́ mú àṣírí bẹ̀ ó gbẹ́sẹ̀ lókè. kí n gbẹ́sẹ̀ òkè bàbá. tí o ṣe tán àti gbẹ́sẹ̀ òkè àbọ̀ ṣe tán. mo ṣe tán. mo wá ń gbọ́ bàbá. Jairu elédùn àmọ́ gbà mí má jẹ́ ń ṣìwí má jẹ́ ń ṣìṣọ́ gbogbo ohun tí mo bá ń sọ nípa Jairu lónìí ó máa ń hun mí o wùmí Jairu ó jẹ́ alágbára ó dẹ̀ jẹ́ ọmọ kan tó jẹ́ pé ó ti wáyé rí nígbà òkọ́kọ́ wáyé ń gbà wáṣẹ́ ó kọ́ ṣe àwo wòmí Jairu dóògùn mọ̀ ọmọ dídá ọwọ́ ọmọ títẹ̀ ẹsẹ̀ ọmọ bá ṣe sọwọ́ ọ̀tún yàtọ̀ sọwọ́ òsì wòmí ọ̀dáwó ńlá ló ti kọ́ṣẹ́ ó di gan ní pàápàá pẹ̀lú.
àtètè wáyé ò kọ́ tẹ̀ gbọ́. bẹ́ẹ̀ yóò rí yìí. ẹni ní bá sọ ní í ṣe bàbá fún ni. ènìyàn ni Elédùmarè ọba tó ṣẹ̀dá rẹ̀ ó ti là létí. ọmọ mi jẹ́rù ṣe mú bí ogun rẹ̀ pín sí ẹ̀mí kíní burúkú yìí mọ̀. omi kì í dira fún ọ. dúdú lẹ́yà yé pupa mi dìjòjò lẹ́yà àwọn ọmọdé adé fọwọ́n ìyá mi lọ́jọ́ tó rí ìsanwó tí wọ́n lójúkú fẹ́. omi ọmọ yìí omi ló pakítọ̀ mi bomi lórí ọ̀nà pakítọ̀ ọ̀nà bomi lórí ìpàdé omi pín sí mẹ́rin mẹ́rin ọgbọ́n bá dẹ́kun yìí kí ti ṣọtọ́ mi òwò pópó líla fi wọ́gí ọ̀wọ̀ òrìṣà láǹbọ̀ fàáfin kábàámọ̀ pọ̀ lọ́jọ́ ìdè kòǹkọ̀ agbẹ́julẹ̀ ní omi jẹ́rìí omi òbí òrùlé nítorí agbẹ́julẹ̀ làmì wẹ́gẹ́lẹ́ omi jẹ́rìí omi òbí òrùlé. fini láti yẹn tó kó ìmọ̀ bọ̀ ọkọ̀ kọ́kọ́ tó bá èṣù mi ṣí ọ omi ó mọ̀ lórí ó mọ̀ pọ̀ rí abọ̀ àdáká. ẹ ti rí ẹrú wà ní ẹrù wà ní yorùbá ara ẹ máa pè é. Jairu dé o Jairu dé o owó mi mo wá gbà o Jairu dé o. o big thing. bádà òdì àdá ni wọn fi ro. ẹrú lèmi jẹ ọ̀sán ikú alẹ́ àrùn ìjì yóò ẹ wá gbọ́ máa wo ìrìn àjò. Jairu gbogbo ibikíbi tó bá wà mo fẹ́ bọ́ rìnrìn àjò pátápátá ló ní kóró náà àbòtẹ́ náà sábòdì nígbà tàbí ìbálòpọ̀ ọ̀fẹ́ kù ní. Jairu.